kéré o. Òní ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí kò fi bẹ́ẹ̀ rọ́wọ́ họrí yóò máa rí oúnjẹ rà ní owó pọ́ọ́kú. Àwọn oúnjẹ bíi ìrẹsì, ẹ̀wà, gàrí, soya beans àtàwọn nǹkan jíjẹ míì ní àjọ ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro ìyẹn custom yóò máa tà ní owó péréte. Ọ̀gá àgbà pátápátá fún àwọn ẹ̀ṣọ́ aláàbò lẹ́nu ìloro ọ̀hún, kọ́ńtólà General Adéwálé Adéníyì ló ṣíṣọ lójú ọ̀rọ̀ náà. Ó ní àwọn yóò ta ìlàjì àpò ìrẹsì ní $10,000 ìyẹn 10,000 naira. Nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó ní títà rírà yóò máa bẹ̀rẹ̀ lónìí ọjọ́ 23 oṣù kejì ní olú iléeṣẹ́ àjọ náà tó wà ní Abbey Road, Yaba ní ìpínlẹ̀ Èkó. Ó ṣàlàyé síwájú sí i pé gbogbo ẹni tó bá fẹ́ jẹ àǹfààní yìí gbọ́dọ̀ ní ìdánimọ̀ gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn NIN. Kò ṣàìṣe lálàyé síwájú sí i pé àwọn ṣe èyí láti mú kí ìdẹ̀rùn dé bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí nírú àkókò tá a wà yìí kí ara lè tu gbogbo mùtúmùwà. Àdúràmọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí láti èdè Gẹ̀ẹ́sì sédè Yorùbá. Èmi Ẹniọlá Abọ́sẹ̀dé Sàlíù ni mo kà á fún yín láti inú ìwé ìròyìn The Matrix tó jáde lónìí. Láti túbọ̀ máa jẹ̀gbádùn ọ̀kan-ò-jọ̀kan ìròyìn síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti lórí X. Ẹ ṣeun púpọ̀.